tó gbé àwọn òkè ńlá àti kí ìwọ kí ó tó dá ilẹ̀ àti ayé. Àní láti ayérayé ìwọ ni Ọlọ́run. Ìwọ sọ ènìyàn di erùpẹ̀ padà. Ìwọ sì wí pé ẹ padà wá ẹ̀yin ọmọ ènìyàn. Nítorí pé ìgbà tí ẹgbẹ̀rún ọdún bá kọjá ní ojú rẹ, bí àná ni ó rí, àti bí ìgbà ìṣọ̀kan ní òru. Ìwọ kó wọn lọ bí ẹni pé ní ṣíṣàn omi. Wọ́n dàbí àlá. Ní kùtùkùtù wọ́n dàbí koríko tí ó dàgbà sókè. Ní kùtùkùtù ó ní àwọ̀ lára, ó sì dàgbà sókè. Ní àṣálẹ́ aké ilẹ̀ ó sì rọ̀. Àsùn olùfẹ́ tó sì máa ṣe mí, orí rẹ̀ lé àyà olùgbàlà. Afẹ́ ọ̀sùn mọ́ Jésù fẹ́ ọdún. Súnrẹ́, súnrẹ́, súnrẹ́. Òórùn rẹ̀ dùn bí òórùn ọmọdé. Ìwọ kì yóò sí jésì ẹ̀kún mọ́. Ìsinmi tó dájú nísinmi rẹ̀. Súnrẹ́, súnrẹ́, súnrẹ́. Títà ó ká ogun ayé kúrò. Títà ó fi kó ìkórè wọlé. Títí ọyẹ́ ayé yìí ò fi là. Súnrẹ́, súnrẹ́, súnrẹ́. Títí oòrùn àjíǹde yóò fi yọ. Àwọn òkú nú Jésù yóò dìde. Òun yóò sì wá nínú ọlá rẹ̀. Súnrẹ́. Màmá Fúnmiláyọ̀ Aṣáolú jẹ́ abiyamọ tòótọ́. Ó jẹ́ abiyamọ tí ò kì í bínú sí ọmọ rárá. Of our late Madam Rachel Oluwafunmilayo Asaolu was taken from the book of Revelation, chapter 21, starting from the reading from verse 3 to verse 6. Tí ó kà báyìí ní èdè Yorùbá, wọ́n sì gbọ́ ohùn ńlá kan láti orí ìtẹ́ ẹ̀mí wá. Ń wí pé kíyèsí, àgọ́ Ọlọ́run wà pẹ̀lú àwọn ènìyàn. Òun sì máa bá wọn gbé. Òun ó sì jẹ́ Ọlọ́run ènìyàn rẹ̀. Àti Ọlọ́run ìkára rẹ̀ yóò wà pẹ̀lú wọn. Yóò sì máa jẹ́ Ọlọ́run wọn. Nígbà wo ló sì wá wí bànújẹ́? Nígbà wo la ó bọ́ lọ́wọ́ ẹ̀rù jẹjẹrẹ? Ikú, ikú, ikú. Ó nígbà tí Jésù bá padà wá sílé ayé. Láti ṣèdájọ́ èrò òkú. Ikú, ikú, ikú. Màmá mi jẹ́ abiyamọ tòótọ́ tó nífẹ̀ẹ́ àwọn ọmọ rẹ̀ tọkàntọkàn, tó sì ń sin Ọlọ́run déédéé títí dé ojú ikú. Ìyá mi jẹ́ ẹnìkan tó kóyàn mọ́ra.
ìkan wá tí mo fẹ́ràn gbàtọ̀kàn mi kò rúrùn wà pẹ̀lú Kristi nìkan tó ọ̀rẹ́ nínú